inú ìbẹ̀rẹ̀ nínú wà kí ló dé Ọ̀yọ́ ń lòsọ ìbẹ̀rẹ̀ nínú wà lẹ̀ ń ṣe àlùmọ̀rúfù tó dá wàhálà lẹ́ẹ̀lẹ̀ fariwo rẹ̀ ta ń tó sọ gan ó burú jáì oríkì ní Sunday kìnà kí ló dé ìyẹn ò ní kí bàbá ó gbé nǹkan dání kán wá ní kí bàbá wa Aláàfin kó lọ gbà lọ́wọ́ wọn ìyẹn ò sì ní kí bàbá wa Aláàfin ó gba kó mú nǹkan dání ká wá ní bàbá wa Ọ̀jájá ni kó lọ gbà lọ́wọ́ wọn ó ṣèwọ̀ àwọn ẹni tán dàdàkúdà lẹ́ẹ̀lẹ́ àwọn ẹni tẹ́ ẹ so mọ́ọ̀dì tẹ́ ẹ ṣe báwọn ọmọ tí wọ́n wà lẹ́yìn yín tí wọ́n mọ̀ pé yẹ́ ẹ̀ṣẹ̀ léèyàn lẹ́yìn àwọn náà ń díjà lẹ̀ láàrin yín tẹ́ ẹ bá mọ̀ àwọn náà ń dájà lẹ̀ láàrin yín kí ló dé ààrẹ Gani Adams kódà kò tiẹ̀ gbin lọ síbi n tó wà lẹ̀ láàrin òun àti Sunday Igboho kí ló mú wọn lọ kó gbogbo fídíò wọn jáde sí kí ló dé ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe irú ẹ̀ ṣàgbéjẹ́ mọ́wọ́ n tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni tẹ́yìn ò bá mọ̀ lọ́rọ̀ ńlá nílẹ̀ Yorùbá kí ọba méjì alágbára méjì káwá máa rírú èyí ṣé ẹ mọ̀ pé nǹkan tí ò dáa ni ǹdẹ̀lẹ̀ yín wá fi ń pawó tẹ́lẹ̀ yìí ó sọ̀tàn tiẹ̀ títọ́ òun ó sọ̀tàn tiẹ̀ ẹlòmíì bàbá tó bí bàbá rẹ̀ gan wọn ò tí ì bí títàn Aláàfin tó ti wà lẹ̀ kò rí pa àwọn ọmọ ẹ mọ̀ sọ pé òyìnbó kan ló bá yín kọ àkọsílẹ̀ Haúsá ó gbé ogún rẹ̀ dání ó dì mú ṣinṣinṣin àwọn Haúsá rógún jẹ gbogbo wọn rógún jẹ ogún tiwa wọ́n wá gbàdá àtọ̀bẹ léra wa wọ́n gbé lé wa lọ́wọ́ wọ́n ní a máa para wa nìṣó tójú ó tì yín òyìnbó ògbógun tó dáa lẹ̀ fún wa kò gbé tàn tó dáa lẹ̀ fún wa nítàn ilẹ̀ Yorùbá tẹ́ ń kà tẹ́ wá wáyé mọ́ ṣé bó ṣe gbé kalẹ̀ sílé Haúsá ó lọ ilẹ̀ Haúsá wọn ò gbà fún kó bá wọn kọ̀kọ́ kúkọ náà ó lọ Màdúgùrí wọn ò gbà kó kọ̀kọ́ kúkọ fún wọn kí ló dé èwo wá ní tàwa Yorùbá ńṣẹ́ẹ̀dì kóyìnbó bá wa gbógun wa kalẹ̀ ó gbọ́bẹ̀ àtàdá ó gbélé wa lọ́wọ́ ó ní a máa para wa ǹṣó ogún tiwa nu torí àdójúkọ nǹkan míì ara wa là ń pa bá àfa ògórí pásítọ̀ ògọ́rùn yóò gọ́mú yóò gé ka ẹ̀yin náà tá a pè ní àgbàlú ẹ̀ ń díjà lẹ́ẹ̀lẹ̀ ẹ̀yin náà ẹ̀ jẹ́ nísinmi ẹ̀ ń bára yín fa wàhálà gbogbo ẹ̀ lórí owó yìí náà ni owó yìí náà ni àṣírí bí ẹ̀ ń ná sí àríbi tẹ́ ẹ̀ ń ná sí torọ́rọ̀ yìí ò kan wàláì kò kan ààrẹ Gani Adams Sunday náà sì sọ̀rọ̀ lọ sí nípa Gani Adams ẹni tó yẹ kẹ́ ẹ kọjú sí tẹ́ ẹ gbé ọ̀rọ̀ yìí jáde tí Sunday náà ò fetí gbọ́ nǹkan tí àlùmọ̀rúfù sọ ẹ ṣe yẹn kí ló dé Ọ̀yọ́ ń lòsò inú ìbẹ̀rẹ̀ nínú wà kí ló dé Ọ̀yọ́ ń lòsò ìbẹ̀rẹ̀ nínú wà lẹ̀ ń ṣe àlùmọ̀rúfù tó dá wàhálà lẹ́ẹ̀lẹ̀ fariwo rẹ̀ ta ń tó sọ gan ó burú jáì oríkì ní Sunday kìnà kí ló dé ìyẹn ò ní kí bàbá ó gbé nǹkan dání kán wá ní kí bàbá wa Aláàfin kó lọ gbà lọ́wọ́ wọn ìyẹn ò sì ní kí bàbá wa Aláàfin ó kó mú nǹkan dání ká wá ní bàbá wa Ọ̀jájá ni kó lọ gbà lọ́wọ́ wọn ó ṣèwọ̀ wọ́n yà jọ di nǹkan wọn mú wọ́n mọ̀ wòra wọn ni òdodo ní amọ́sọ̀hún ọmọ sì gbọ́dọ̀ tẹríba fún bàbá rẹ̀ ni ọmọ gbọ́dọ̀ tẹríba fún bàbá rẹ̀ ni ìtàn òfò tí tóyìnbó gbé kalẹ̀ ọ̀bẹ àtàdá tó gbé kalẹ̀ fún tó ní ẹ máa fi para yín tó ní ẹ máa fẹnu para yín ńṣe ni ẹ wọ̀ dànù constitution ti lọ Ọ̀yọ́ empire ti wó ó ti wó tipẹ́tipẹ́ ẹ dákun torí Ọlọ́run ó ti wó tipẹ́tipẹ́ ilé bàbá ọmọ yóò sì kì í bọ ọmọ lẹ́rù ẹ mọ́ gbọ́gbọ́kúgbọ́ tọ́ba kan bá ní báyìí ni ó ṣe irọ́ ni àwọn náà fẹ́ ó ti gbádé kalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló mú gbọ́ nítorí owó yìí náà ni kò sì kírun déédéé ìrun òdùn ńlá àwọn nànàmú náà tán bá wọn sọ ṣé lérò pé lè dá wa mú ni
gbogbo nǹkan tá a tiẹ̀ ti rí ìta ló fẹ́ tẹ̀lé yín mọ́ ta ló fẹ́ tẹ̀lé yín mọ́ àwọn kan tó lọ gbé ọba Gandhi jáde wípé yín àwọn rí i pé pásítọ̀ gbọ́wọ́lé lórí and then ṣebí ìlú Saudi ni olúwo náà lọ tó ṣí fìlà kalẹ̀ tó ṣí fìlà tí ò dé adé ńgbò tó dé ó tún fi láwàní sórí ṣé yẹn jáde ẹ̀yin onídàkúdà ẹ̀yin onítànkìtàn ọba tán bá gbọ́wọ́lé lórí òwú ló fi ṣe bẹ́ẹ̀ ńgbẹ̀yìn bá ti tẹ̀lé òfin òyìnbó Yorùbá ò lè tẹ̀lé òfin òyìnbó àní gbogbo constitution yẹn ti wó ẹ tún nǹkan yín tò ẹ má jẹ́ káwọn ọmọ lásán ìkejì ajá kó wá dàárín àwọn lọ́balọ́ba rú kí ló dé ṣé dandan tó o bá mọ̀ pé olówó lọ́wọ́ kí ló mú ẹ jọba tó wà lọ fi mọ dá wàhálà lẹ̀ nílẹ̀ lárúbáwá tó mọ̀ lọ fẹnu yaran sọ́bẹ̀ sáwọn oníṣẹ̀ṣe wọn ò mọ lọ sí mọ́kà ni àwọn oníṣẹ̀ṣe ń lọ mọ́kà gbogbo ẹ̀ ń lọ mọ́kà ó dáadé ó sọ pé wọ́n ló sọ gbogbo àwọn oníṣẹ̀ṣe di mùsùlùmí níbo ló ti sọ́dà ọlọ́run sì ti járọ yín ẹ ti gba tẹ́ ẹ nígbà àbí adúrú èyí tẹ́ ẹ ti ń gbàbọ̀ kẹ́ tó jọba àárín tẹ́ ẹ fi ṣe àárín nǹkan tẹ́ ẹ fi ṣe wọ́n ń padà tì yín mọ́lé nílùú èbó ni ẹ ń padà ṣẹ̀wọ̀n ni nílùú èbó kí ló dé ìwọ̀nba lójú kòkòrò mọ́ àwa ò sì gbà àwa ò lè jẹ́ ká ẹ máa gbé fọ́tò làwa náà ti kọ ímeèlì sílùú gbogbo lárúbáwá pátá ẹni ọba tó bá wábẹ̀ tó bá lóun sọ kinní kan irọ́ ni kán béèrè lọ́dọ̀ àwọn olórí tí wọ́n mọ̀ kán máa béèrè gbogbo everything kán máa béèrè lọ́wọ́ àwọn governor president kan tó lè ṣe anything fún wọn kán tó lè sign anything tóra ti rí bí ìmáàmù ńlá tó ti lákàntì 30 àwọn haúsá ń pìtàn wọn pẹ̀lú ẹnu ara wọn gbogbo ẹ̀ ló bára wọn mu àwa Yorùbá bẹ́lẹ̀ yìí bá sọ tiẹ̀ bọ́yọ̀ bá sọ tiẹ̀ kò lè bá Ògbómọ̀ṣọ́ mu bógbómọ̀ṣọ́ bá sọ tiẹ̀ kò lè bókùkù mu bókùkù bá sọ tiẹ̀ kò lè bọ́sùn mu bọ́sùn bá sọ tiẹ̀ kò lè bá Jẹ̀bú mu kí ló dé adẹ̀ ń pera wa ní Yorùbá ẹ̀yin tẹ́ ń kígbe Yorùbá nation tí ì mọ bí ẹ fẹ́ gbà lọ tẹ́ ń kígbe Odùduwà ṣé rí tó wà nílẹ̀ yìí kò tí ì du nǹkan kan kò sì tí ì nation kankan kẹ́ ẹ gbọ́ ẹ má dà wọ́n pọ̀ àárín Sunday Igboho àti Gani Adams kò sínú ọ̀rọ̀ yìí alimarufu òun gan ló yẹ gbé jáde tí ó bá tún sọ̀rọ̀ bá Ọ̀jájá again wàláyà á kì délédélé á kí alimarufu délédélé wàláyà tó bá sọ̀rọ̀ bọ́ Ọ̀jájá á sọ̀rọ̀ dé ààfin Ọlọ́run ẹ tètè wọ́ọ̀nù ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé òun kọ́ lẹ máa ran kankan mọ́ ààrẹ Gani Adams lẹ́ tó ń gbé jáde pẹ̀lú Sunday àgbọ̀n kankan láàrin wọn àárín tán bá ń ṣe kán lọ yanjú ẹ̀ láàrin ara wọn ẹ má tún dá wàhálà alẹ́ mọ́ ẹ má fẹnu yára sọ́bẹ̀ mọ́ ẹ̀yin náà lẹ lọ́ba ọba méjì kì í sí nínú ìlú kan tí ó mọ pàṣẹ ṣùgbọ́n 3 ló wà ń Gbòho rán gbogbo orú èyún ọ̀rọ̀ wa ò dọ́gba rárá wọ́n wá gbógun kógun lẹ̀lẹ̀ ẹ̀ wọ́n ń pìtànkìtàn òyìnbó aláwòdé yín sí ọyín òyìnbó pìtàn kalẹ̀ ó kọ̀tàn kalẹ̀ ẹ wá dúró lé lórí ọmọ Yorùbá ẹ wá ń sọ pé àwọn ìjọba ń ṣe constitution kan wò Ọ̀yọ́ empire ti wó ó ti wó tipẹ́tipẹ́ tẹ́ ẹ bá mọ̀ gbogbo èyí tẹ́ ń ṣe yìí ẹ jẹ́ ká ṣọ́ra ìtàkìtàn lẹ̀ ń pa ẹ má tún dátà ààrẹ ọ̀nà kakanfò àti Sunday ẹ má tún dá a lẹ̀ mọ́ wọn ò ta mọ́ra wọn àwọn ò sì sọ̀rọ̀ ara wọn lórí ọ̀rọ̀ yìí alùmọ̀rúfù lè pu ọ̀dájá alùmọ̀rúfù ló kọ́kọ́ bú Ọ̀jájá ló kọ́kọ́ sọ̀rọ̀ sọ́jájá àwọn ọmọ Ọ̀jájá náà sì ta má láàfin tó bá jẹ́ pé gbogbo tálùmọ̀rúfù bá ṣe ní sọ síta wà lọ́mọ wú ti ààrẹ Gani Adams kò lè wọ́ọ̀kì àmọ̀ràn ilé tí a sì mọ̀ kó fídíò rẹ̀ náà jáde kí ló dé Sunday èyí tó fi kó ìkí ṣe apá ọ̀tún rẹ̀ ó ti sọ ó lóun ò gbọ́ Yorùbá dáadáa
òyìnbó kọ constitution à ń kà ó tún fọmọ yíbò ó tún fi ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ sórí pé ò tí ì débi tó lọ tètè yá wá ọmọ Yorùbá ojúlówó Yorùbá gidi ibi ó bá fẹ́ tẹ̀ báyìí tí ó sọ pé lajú ẹ̀ dáadáa kó o tó ṣe é ni o mú Sunday ni kó o mú má jẹ́ wọ́n sọ ẹ lẹ́nu kó ìkí ó kàn máa ṣì ẹ́ lọ́nà ni kò mọ nǹkan kan lẹ̀ Yorùbá kò mọ nǹkan kan lẹ̀ Odùduwà ọmọ tán ti gbé sá kúrò lọ́dọ̀ bàbá kò mọ̀ náà lé wọn Èkó ló wà yẹn pé bo ni ilé wọn kò mọ̀ ó wá ń tẹ̀lé ọ èmi ò ní ọmọ bá ṣe ṣùgbọ́n kò mọ nǹkan kan nípa tẹ́ ẹ gbé dání òfófó ló wá ṣe òfófó ni ó sì máa ṣe fáwọn èèyàn ìyá rẹ̀ òfófó ni ó máa ṣe fáwọn èèyàn ìyá rẹ̀ Koiki ò gbọ́ Yorùbá òun gan sọ lórí show ó lóun ò gbọ́ Yorùbá dáadáa torí tòyìnbó la sì ń fà tá àti ìrí ìfàjà yìí ṣé ń gbọ́ bá wá yá ó ní Koiki wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ta ni Koiki ọmọ yìí ó mà ṣe lára Yorùbá o ó máa dẹ̀ láàgbọ́n àṣé gbogbo ọgbọ́n Yorùbá àtẹ́lẹsẹ̀ ló wà àtàfà o àti pásítọ̀ o àti gbogbo ẹ̀ owó ẹ̀ sì rí tán náà bí kú bá dé ẹ̀ lè gbé lọ sí ọ̀yìn ẹ jẹ́ à ṣe the needful ẹ̀yin blogger náà ẹ ṣe the needful lórí ọ̀rọ̀ tó wà lẹ́ ẹ má tó dákun mọ́ tán bá ti ń gbé jáde ni ẹ máa sọ fún wọn pé kán gbé wọlé ìtàn òyìnbó ò wọlé kò dọ́gba tí Gébú bá fẹ́ sọ̀tàn lẹ̀ Yorùbá yóò yàtọ̀ sí ti Dání tí Dání bá fẹ́ sọ̀tàn Yorùbá yóò yàtọ̀ sí ti Gébú kí ló dé ṣùgbọ́n bá Hausa bá ń pìtàn wọn wàláhì ojú ẹsẹ̀ náà yóò máa lọ gerere ní láìkọsẹ̀ tí wọ́n sì máa fi hàn bó ṣe lọ bó ṣe rèrè òyìnbó wá bá wọn lè dànù ni wọ́n lè dànù ò gbé nǹkan wọn lẹ̀ kó kọ́ àwa ìwà ń bi orí wáyà ó mà ṣe ọ̀tẹ̀ sí ní ọ̀tẹ̀ ló fa kínní àwọn ẹni ó yẹ kẹ́ ẹ bá wí tán ti lọ tán sọ wá sínú wàhálà yìí.